Ọlọ́pọ̀ wa kí àfá wa ẹ̀lẹ́ sàmìnì Maulana Sheikh Adam Abdullahi Al-Alori ẹ̀lẹ́nu ni àti gbogbo àwọn àfá mùsùlùmí tí bẹ̀rẹ̀ nílé pátá ayọ̀ ní kẹkànlẹ̀ ní gbogbo wọn ọlọ́pọ̀ wa kí wọn wọ́n wá kẹ́ kú sí dáadáa fún bàbá wa tí wọ́n wá mẹ́ lónìí Maulana Sheikhul Markaz wa mudiruhu adamallahu hayatahu wa dawlatahu lè ṣàdúrà fún bàbá ni adamallahu hayatahu wa dawlatahu ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ àmín ọlọ́run jẹ́ kó gùn létẹ́sẹ̀ àmín àlàáfíà ara tó pé ọlọ́run sí fún wa àmín ya Allah ọlá iná àti iná bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar ní òní tí í ṣe jọ́ kejì síjọ́ kẹta tá wọlé a nídi láti bẹ̀rẹ̀ ètò wa náà ètò tá lélérí tébù yìí ọ̀pọ̀ lọ́dún yìí àmọ́ àmọ́ ọmọlọ́kọ̀ kan ni ìyókù ọmọ báwọn yà lónìí àmọ́lẹ́nu pàtà lọ́lé ọlúdé yìí láti ẹ̀yìn àwẹ̀ eríṣìíríṣìí ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ eríṣìíríṣìí ṣẹlẹ̀ tí àwọn èèyàn sì ń pè kí aṣọ sí ọ̀rọ̀ náà èyí tó yẹ ká sọ sí mẹ́mẹ́ èyí tó yẹ ká dákẹ́ ká máa wòrán ní mẹ́mẹ́ wàkàsátà nínú àwọn èyí tó yẹ ká dá sí èyí tó sopọ̀ mọ́ Markaz a nídìí láti yanjú àwọn kẹ̀kẹ́ torí pé ọ́fíìsì yìí àwọn Markaz ni wọ́n gbé kalẹ̀ fún náà bẹ́lómi bá tún bá wa ṣe tí sì bá wa lọ pẹ̀lú wa tí sì wá láǹfààní táà náà sí láǹfààní sóyé ìní àmọ́ àwọn tó ní gẹ́gẹ́ torí ẹ̀ gbé kalẹ̀ ọmọ Markaz sọ bẹ́ẹ̀. Àwọn afáwà àgbà wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní ètò tí a ń bá lọ. Mọ́ wọ́rọ̀ lẹ. Ètò pọ̀ níwájú àwọn bàbá tí wọ́n fẹ́ bá wa yanjú lọ́tẹ̀ yìí. Ṣùgbọ́n nígbà tá a wà nínú ọlúdé ní nǹkan bí ijọ́ méjì síjọ́ mẹ́ta tá a sọ tó tán àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀. Rárá kí tí mo sọ kọ́. Látẹ̀yìn àwẹ̀ láti lọlé. Látẹ̀yìn àwẹ̀ tá a ti lọlé àwọn ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀. Èyí tó yẹ kí wọ́n sọ sí ó wà ń bẹ̀. Èyí tó yẹ kí wọ́n sọ sí ó wà ń bẹ̀. Pàápàá jùlọ ní àyè tí wọ́n wà yìí wọ́n torí àyè yìí àwọn Markaz ni wọ́n torí ẹ̀gbé àyè yìí kalẹ̀ gbogbo tó bá sì jọ mẹ́tò Markaz àti àwọn tó bá bá Markaz ṣe ń bẹ̀ òun náà láwọn darí ètò lọ lórí ẹ̀. torí pé inú àwọn ìṣẹ̀lẹ̀ náà ara wọn kẹ̀kẹ́ pé tèmi gan ọ̀sáfù ni pé títí dìsín náà àwọn èyí tí ìbọn Markaz yìí náà
àwọn nǹkan tí ọ̀kan wá láwọn mí ń fà wá wọnú rẹ̀ ètí ọ̀kan mọ́ríkàsì wọ́n ti ń fà wọ́bẹ̀ sọ́bẹ̀ títí ní sí àwọn èèyàn tí gbọ́míṣàn wáyé ní mọ́ríkàsì torí àwọn ọ̀rọ̀ míì ń bẹ tí ọ̀kan mọ́ríkàsì láti fẹ́ jẹ́ ká máa dá sí tí wọ́n fẹ́ máa fà wá sí àwọn ọ̀rọ̀ míì sí tọ́gẹ́ báyìí nìkan bá ti wá dáràn nísìn ariwo mọ́ríkàsì wọ́n mú bẹ̀rù kí ló wá rújú kájí ká máa dédé kí ni àlà mọ́ríkàsì náà rọ̀ náà káàsì jẹ́ pọ́ ọmọ ìtí ìsìn ní mọ́ríkàsì kò sí jàmá kan tó dára ní ìsìn ọ̀rọ̀ mọ́ríkàsì wọ́n fẹ́ darí ẹ̀sìn. bàbá wa gbà wọ́n ṣàkíyèsí pé bọ́rọ̀ kan bá ti ṣẹlẹ̀ gbàm nísìn mọ́ríkàsì ni wọ́n darí ẹ̀sìn mọ́ríkàsì mọ̀ parẹ̀ kò mọ̀ parẹ̀ wọ́n mọ̀ darí ẹ̀sìn mọ́ríkàsì ó sì yẹ ká jẹ́ kí àwọn èèyàn mọ̀ lórí àga tí bàbá wa gbà wọ́n sí mọ́ríkàsì wà yìí wípé ọ̀rọ̀ mọ́ríkàsì ló jẹ wá lógún. ọ̀rọ̀ mọ́ríkàsì sì ní kankan èyí tó bá jọ mọ́rọ̀ ẹ̀sìn bẹ̀ ni. èyí tó bá jọ mọ́rọ̀ ẹ̀sìn òun la máa yanjú. èyí tó bá jẹ mọ́rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ọmọ èyí tá a máa dá sínú. lórí àga tí bàbá wa sínú mọ́ríkàsì wà yìí èyí tó bá jọ mọ́rọ̀ ẹ̀sìn àti tó bá jọ mọ́rọ̀ ìmọ̀ tí nǹkan mi ò sì lu òun ni wọ́n máa dá sí. àmọ́ lónìí ìwà níbẹ̀ dídá sí lónìí mọ́ tọrọrọ̀ mi ètò tí wá gùn. ṣùgbọ́n lónìí èyí tí wọ́n láníyàn tó fẹ́ dá sí wọn ò ní dá sí mọ́ torí ọ̀rọ̀ ti bọ́rọ̀ lẹ̀. wọ́n sì ní bíbí bá rí lugi tòkè lákọ́gbé. àwọn èèyàn náà tó ń pè especially ní ọ̀rọ̀ tí ń lọ láàrin àwọn ọmọ Ìlọrin pẹ̀lú bàbá Ògbómọ̀ṣọ́ yìí ọ̀rọ̀ náà tó ti di sú àtayàyà. àwọn èèyàn ń pe bàbá lórí ọ̀rọ̀ àwọn ará Ògbómọ̀ṣọ́ àti àwọn ọ̀rọ̀ àwọn ará Ìlọrin pé kílẹ̀ inú orí sọ sí torí pé ọ̀rọ̀ náà ó ti fẹ́ di sú àtayàyà. èmi ò fẹ́ dá sí ọ̀rọ̀ náà torí bí mo fi gbogbo ọ̀rọ̀ Ìlọrin sí nísìn ọ̀tọ̀ ni. bàbá wo sì fẹ́ dá sọ̀rọ̀ náà torí wọ́n rí pé ọ̀rọ̀ náà ibi tí wọ́n fọ̀rọ̀ Ìlọrin sí ọ̀rọ̀ ò tí ì débẹ̀. àmọ́ kó tó di pọ́rọ̀ náà wá get out of the hand náà wọ́n padà wá rò pé tá a bá jẹ́ kó kọjá ibi tó dé dúró yìí agbára ni mọ́ wà ká mọ́. ọ̀rọ̀ tí sì ń lọ lọ́wọ́ láàrin Ìlọrin àti Ògbómọ̀ṣọ́ yìí bàbá fílẹ̀ kó mọ lọ bí tí ń lọ yìí agbára wa lè má fẹ́ ká mọ́ ní òye fẹ́ sọ díẹ̀ sí níbẹ̀. èyí ní sọ sí ìmọ̀ràn ní fún àwọn ará Ìlọrin farabalẹ̀ etí bá ń wí ọ farabalẹ̀ èyí tẹ́mi fẹ́ ṣe ni pé mo fẹ́ fún wọn ní mọ̀ràn ni èmi ò fẹ́ dá sí sọ́gbọ́ mi fẹ́ dá sí wọ́n ṣàhídà ńlá ọlọ́mọ tó mi fẹ́ dá sí àmọ́ mo rí gẹ́gẹ́ bí pé bí tí ọlọ́ọ̀tí ni wọ́n bẹ́ mi náà nù àti tí mo sì gbà ní àníyàn nínú ẹ̀mí mi wá ipe tí wọ́n bá ipé yóò ṣe wọ́n láǹfààní ìsì ìyí ló jí fẹ́ ṣe tààrọ̀ yìí. bàbá ò fẹ́ dá sọ̀rọ̀ náà àmọ́ ẹ̀jẹ̀ ẹgbẹ́ tí wọ́n ti bí ni àti tí bá ń lọ níbẹ̀ àtàdéhùn tí wọ́n gbà ní èrò tí wọ́n fẹ́ dá sí tààrọ̀ yìí. ìyá ni pé ìmọ̀ràn lèmi fẹ́ fún Ìlọrin. wọ́n fẹ́ fún àwọn ará Ìlọrin nímọ̀ràn nínú ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí. ìmọ̀ràn lèmi fẹ́ fún àwọn tá a jẹ́ ọmọ Ìlọrin iṣẹ́ ní tá a máa jà kí n fún wọn mọ̀ràn ipe ìjà kí ọ̀rọ̀ wọn kàn nílùú náà. bàbá Wazirul Markaz wọ́n fẹ́ jẹ́ kó yé gbogbo àwọn ará Ìlọrin ipe ìjà kọ́lọ́rọ̀ wa kàn nínú ọ̀rọ̀. gẹ́gẹ́ bí tí wọ́n bá mọ pòṣíṣà ibi tọ́lọ̀ ń gbé Ìlọrin sílẹ̀ Yorùbá kò yẹ kó máa dùn wá tá a bá ráwọ̀ èèyàn tí bá fi àléébù wa tí bá fi ń kàn wá. Rahimallahu Imran ahada ilayya oyobi sẹ́yìn náà mọ́ lọ sọ bẹ́ẹ̀ tí bọ́lọ̀ ọkọ̀ bá mẹ́kẹ́ ẹnìkan tó jẹ́ kó jẹ́ mọ̀ àléébù mi tó jẹ́ kí n mọ ọfẹ́ kí n tún ṣe ni sọ bẹ́ẹ̀. àwọn ará Ìlọrin bí wọ́n bá ń máyè tọ́lọ̀ ń gbé wọn sí Ìlọrin ni gbogbo tí wọ́n bá sọ sí wọn kò yẹ kó ta wọ́n la torí sẹ́yìn náà mọ̀ ló jẹ́ kó yẹ wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹni ó bá fi àléébù mi hàn mí Ọlọ́run kó bá mi kẹ́ ẹni náà kó bá ń ṣe dáadáa fún un. kò wá sẹ́nìkan láyé tí ó ga
àpẹẹrẹ pọ́lọ̀ ń ṣèlú náà gíga nù iná ní kọ́ mọ̀ rálẹ́bù rẹ̀ bẹ́ẹ̀ bá wà lókè àpẹẹrẹ pọ́ wà lókè náà ní kí gbogbo arásàlẹ̀ ọmọ rálẹ́bù rẹ̀ àṣẹ àpẹẹrẹ pé èèyàn débi gíga èèyàn ti dáyé gíga ní gbogbo ayé máa rí àlébù rẹ̀ àti ibi tó bá kù sí. kó ń kálukú ọmọ sọ tó bá wù èyí tó wá burú jù iná ẹ̀ ní kọ́ jẹ́ pé àwa tán wá ń sọ àlébù wa ká máa yà sí ká máa sọ ọ̀rọ̀ àlébù tí wọ́n sọ ká máa sọ jíjà ká máa wà solution sí èyí tó burú jù nù. èyí tó burú jù òun ni ká máa fi àlébù yàn hàn yàn kó máa wá bẹ́ni tí ń fa àlébù rẹ̀ hàn kó máa bá a jà kó máa wá àtúnṣe sí àlébù. especially nísìn bí mo ti wà níbi kámẹ́rà yìí nísìn kẹ́nìkan wá sọ fún mi ẹ̀wọ̀ òjìlẹ́wọ̀ kí wọ́n á ní eré rẹ̀ burú ni rárá ìyẹn tó kù ní kí n ṣe kí ni kí n yí padà tí mo bá bọ́ síbi ẹ̀rù tó bá dáa tán ta ni ó ní ẹ̀yìn bẹ̀ èmi náà ní padà ní. àpèjúwe ẹnu nì tí wọ́n fi ibi téèyàn kù sí hàn yàn oníkéèyàn máa bẹ́ni ó bá fi ibi téèyàn kù sí hàn yàn kó máa bá a jà ibi tá fi hàn pé kò da òun ni kò tún ṣe torí ìbẹ̀ tó bá tún ṣe tán ìwọ́n náà ló tún padà mí. èyí lè mi fẹ́ ṣe láàárọ̀ yìí. èyí ò lè bàbá àgbà fẹ́ bá wa ṣe láàyè yìí láàárọ̀ yìí. lérí tí wọ́n ń sọ sóye ẹni tí ń sọ̀rọ̀ náà mọ̀ tí ń wí ọmọ tí ń wí o ọmọ tí ń wí ó sì mọ̀ bí tí ń lọ kì í débẹ̀ ọmọ bí tí ń lọ kì í ṣe kí ni o ẹ máa rò pé wọ́n mọ̀ tí wọ́n ń ṣe wọ́n mọ̀ bí tí wọ́n lọ ẹ̀yin Ìlọrin ní kẹ́ ẹ mọ̀ ń tẹ́ ṣe ó níbi tí wọ́n lọ lára ìlú ni àwa tá a jọ mọ̀ ìlú ni ká mọ̀ nǹkan tá à ń ṣe. àwa Ìlọrin wọ́n ti láníyàn tí wọ́n dà lórí ọ̀rọ̀ wa ó sì níbi tí wọ́n lọ ń bẹ̀ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní wò tí débi tí wọ́n lọ àwa ní ká mọ̀ tá à ń ṣe. fún èdè bẹ́ẹ̀ o sóye bọ́ọ̀sì kan ló yẹ ká gbé káàbì kan lẹ́gbẹ̀ẹ́ ìlú ní ìsìnkú ọmọ ilé sọ gbogbo tán bá rí síbẹ̀ complain box káwà kan ó sì dìde lẹ̀ ká máa tó sí ìdí ìsọ ni pé àwọn tí ń sọ̀rọ̀ wọ́n níbi tí wọ́n ń lọ àwa ni ká mọ̀ nǹkan tí à ń ṣe. Àláwọn tá ń sọ̀rọ̀ tá ń fi àlékún kàn wá wọ́n níbi tá ń lọ àwa tá ń bá sọ̀rọ̀ rẹ̀ ká mọ̀ tá ń ṣe. iṣẹ́ ìdámọ̀ reply wọn ìta ṣe ní ká wá action ìlọ́yẹ ká tèkì kìí ṣe ká máa bá wọn ṣàròyé. Léyìí tá máa fi wá dá wọn lóhùn. Ìgbésẹ̀ ló yẹ ká gbé. Ìgbésẹ̀ tó yẹ ká ṣe ìgbésẹ̀ ló yẹ ká gbé lẹ́yìn tán fi kàn wá wọn lálébù. Àgbésẹ̀ òun ni tá a bá gbé tí ó rectify gbogbo nǹkan bó ti yẹ kó rí. Èyí ni ó mọ̀ jẹ́ pé lóòótọ́ àmọ́ ń tà sí. Ìgbésẹ̀ tá a bá wá gbé òun ni òun yóò máa tún gbogbo àlébù tán fi kàn wá òun ṣe ló sì jẹ́ pé òun yóò máa tọ́ka sí pé àmọ́ tá à ń ṣe lẹ́yìn. Èyí tẹ́mi náà ń sọ fún yín látijọ́ yìí náà nù ipe ẹ lọ lè gbé master plan jáde. Ẹ̀yin ará Ìlọrin ọmọ Ìlọrin tí wọ́n mọ̀ fi darí gbogbo ọ̀rọ̀ yìí nínú Emirates. Bá a bá ti ní àmọ́ ọmọ ibi tá kí gbogbo eléyìí bọ̀ nísìnyí táàmọ̀ bá ti tírìtì rẹ̀. Àdéhùn là ń sọ fúnra wa pé ká gbé ń ta ní kalẹ̀ fúlù tá a fẹ́ ṣe fúlù kankan kalẹ̀ fúlù èyí ló jẹ́ ká mọ̀ gan tá a fẹ́ ṣe gan lédè àlébù kan fi ń kàn wá. Nígbà téèyàn sọ pé nísìnyí pé à ń lọ sókè sóbí wípé wọ́n ń bọ sóbí ní Ìlọrin táwa sì mọ̀ pa ìṣe kíni o àìbọ̀. Nígbà tá a láì bọ sóbí wọ́n lọ gbé fíìmù kan wá tí wọ́n ráwọn kan tí wọ́n ń kírun bẹ́ẹ̀ tí wọ́n lọ tí irun tí wọ́n náà tó wọ́n gbòrò ẹnu tó yẹ ká ṣe ń bẹ̀ òní sí ni pé tọ́wọ́ yẹ pa àti ní kọmitì ni wọ́n kàn gbé dìde ni wọ́n kọ́ àwọn hísíbà lọ bẹ̀ wọ́n fi protect ibẹ̀ pé ẹni tí bá ti bọ̀ wá háì wọ́n mọ̀ ilé wọn kó bí ẹ ti ṣe Saudi ẹni agbọ́lọ́pàá ṣẹ̀yà dìde yà ni pé bàbá kó bídíà kan ní sí láti Nàìjíríà lọ Saudi kéyìn òde ní òkú ọdún ní síkó lówó ọ̀yàn náà fílá sẹ́wọ̀n pé àwọn askari kẹ́ ní ó ṣe kí ni ó ní ó dìde wọ́n ní háì wọ́n ní kó dìde kọ́ mọ́ lọ Ziyara nìkan ní àyíṣe kí ni ó ọwọ́ àfún
kí ló burú jù káwa náà ní ìwò. Àní kí ló burú jù kára lọrin náà láwọn ọlọ́pàá ẹ̀sìn tí ó máa dàbò bo gbogbo tó fi fa àlébù kan wá yìí tàbí pọ́pọ́ ní àlébù wọn. Wọ́n wá lébu wà káàkiri àwọn náà mọ̀ pa ìbọn sóbì. Oyè wọn àmọ́ kéèkì ìjà nísìn. Ṣebí dókítà wọn pẹ̀lú ti sọ̀rọ̀ ọmọ ibi tí ń lọ kì í débẹ̀ ẹ̀dí ajó débẹ̀ náà ká tó pàdé. Onídìí ká kánjú lẹ́yìn ìgbà tó ọba ti kọjá àlà káà náà mọ́ kọjá àlà. Irú èyí jẹ́ tó sọ pé nínú dọ́bà wa yìí nìsín àwọn kan wọ́n ṣe rúmọlẹ̀ wọ́n ṣe nínú mọ́sálásí àmọ́bí táwọn yìí ti wá tí wọ́n wá jọ́yìn wa ni láti ta ni àbí nínú Ìlọrin náà. Àlẹ́lẹ́ kejì nínú àlébù náà fi kàn wá àwọn ọmọ àwọn kan tó tún gbé kòkò lérí tí wọ́n fi omi wálẹ̀ tí wọ́n pe irun malẹ̀ dé ìwé lẹ́yìn náà sára ìlú ni wọ́n ní àbí wọ́n wá bá wa ń bẹ̀. Akúkú rí gbogbo ara rí inú fídíò. Irú àwọn yìí náà wà jẹ bá àbá rí ìdíwọ̀n wá á palẹ̀ mọ́ fún dọ́bà mi tí bá ń bọ̀ á pa àwọn dògárí ìta ipé kèrè tó kọmọ rẹ̀ fọ́ mú gàrí ẹ̀sìn nìkan ni wọ́n gbé wọn kalẹ̀ fún. Irúṣẹ́ tó yẹ kí wọ́n máa ṣe ní wọ́n máa yíde káàkiri láàrin gbogbo tó máa ṣe bẹ̀ tó bá ti rí pé eléyìí ni ọjọ́ àládà wa ó sì ká wọn lẹ̀ wọ́n ká wọn lẹ̀ pé ẹ̀yin eléyìí ọjọ́ mọ́ nǹkan tí a wá ṣe ní ìyà yìí ẹ gbọ́dọ̀ fi yí kún ẹ̀yà ẹ̀túká ayọ̀ kò níbẹ̀ à ń ṣègbésẹ̀ mi. Nínú àkéèsí pàtàkì ẹlẹ́ẹ̀kejì wọn ní pé gbogbo àwọn ọlọ́pàá ẹ̀sìn á yàn wọ́n síta tó bá dàsìkò dọ́bà. Ní pé èyí tẹ́ torí pé àwọn tí wọ́n ro ẹ̀ẹ́dẹ́ sọ pé Ìlọrin ni wọ́n bóyá àwọn tí wọ́n ti ń dẹ wá tẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ ṣe tẹ́lẹ̀ tí wò rí ni wọ́n wá darapọ̀ ni wọ́n gángọ̀ bí èbá ṣe fẹ́ àdúgbò wo ni wọ́n wá àdúgbò wo ni tó yẹ pé ìtí wọ́n kàfẹ́ ń bẹ ìmọ̀ ń lọ náà ní bó ṣe bàálù ní òkò jẹ ibi wọ́n ń lọ ọdún kò sí nǹkan mi. Àláwọn tán àríwun ni bóyá àwọn aráàlú mi tó ti jẹ wá tẹ́lẹ̀ ni wọ́n wá bá wa ní àmọ́ gbogbo ẹ̀ bá dábàá inú jákó jáde bóyá bẹ́ẹ̀ ni bàálù jẹ́ ni àmọ́ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ìní tó rò tí wọ́n wí àṣà ni wọ́n ń pè lóró sọye ilé tí wọ́n bá ti ń ṣe yìí náà á ní wọ́n stọ́pù rẹ̀ eléyìí náà ò sí nínú ẹ̀sìn tọ́lá àwọn tí wọ́n sọ pé orò nísìn bẹ́ẹ̀lù tí wọ́n ní sí ẹwù bọ́lọ̀ ti sí kí lọ́lọ́wọ́ fi gbìyàrá lọ́rin tán bẹ́ ìjọ àdárúbà lọ́sọ̀rọ̀ orò tí ń bí wọ́n ní ọ̀rọ̀ orò ní ìlú wọn ọba àdìjọ Jímọ̀ ọba wọn bá ní gbogbo wọn gbọdọ̀ jáde ọba wọn gẹ́gẹ́gẹ́ lólóhùn fẹ́ sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́gẹ́ wọn ò sì rí kankan ṣe sí àwọn gan fúnra wọn ṣe ìyàwó tí ẹ̀ náà ní jáde ní sí o bàbá ògbó mọ̀ sọ ìṣẹ́yàwó rẹ̀ jáde tó bá ẹgbẹ́ lóòótọ́ ẹ̀sìn lẹ́sìn ó yẹ kí ìyàwó kẹ́ kúnra ìjọ ní kẹ́ jáde kẹlẹ́ nígbà èmi wá retí nísìn láti gbà wọn ti àná sí ẹnìkẹ́kọ̀ọ́ òdìdé nínú yín ó jáde ibẹ̀ náà ló sì gbé mo challenge rẹ kí ni òjò jáde tó bá ẹgbọ́n ọmọ ọkọ̀ yán mẹ́ jáde kọ́ wá fi ṣẹ̀rí ààrẹ múlẹ̀ ìgbé tó bá wíwú kò rí bẹ́ẹ̀ èmi sì mọ̀ bá ṣe lọrin ànígbà kò tí ẹ̀ ní sí ṣe rí aláàlọ́rin ọmọ dàmú ara yín ajá tí ń gbó tírèènì ni ajá tí ń gbó tírèènì kí lẹ̀ ń dààmú sí ẹjẹ́ kan máa bú wa kó sì máa ṣe tí wọ́n ṣe náà ìlú tẹ̀yìn rí tó bá òjìjọ bá dì kí àpẹ́kọ́lá bẹ́ẹ̀ bá jáde àwọn ohun ẹ̀ sì rí kẹ̀kẹ́ sí sí tí èmi sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ nìsí òjìjọ Jímọ̀ tí mọ̀ kó tó dájú wọ́n ṣe lọ orò náà ìlú tẹ̀yìn tí lẹ́yìn mọ̀ sí dáwà tẹ̀yìn tí lẹ́yìn sí dáwà fà tẹ̀yìn fẹ́lẹ́ ẹmà táwà sí tẹ̀sífù dáwà à lè sí ṣe káàmì wà sí dáná
kama tasihu bihi wa anta sakim. Àní ìlú tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ máa pèèyàn sójú ọ̀nà Ọlọ́run ibẹ̀ náà ti ṣẹ̀ṣẹ̀ di orò tẹ́ẹ̀sì lè jáde lẹ́yìn ẹ̀tàn yóò tó bẹ́ẹ̀. Sọ́lọ́run ò ti dájọ́ tí Ọlọ́run ò ti dájọ́ ó ti dájọ́ ìbẹ̀lẹ̀ yóò ti wá mọ́ ìgbà tẹ́yìn bá ti rí nínú lọ ní pé kìí sọ̀rọ̀ tó yẹ kẹ́ mọ báyàn fa tiwa tí ń wíhun náà ní káwọ́ sí kí ni ó ká máa tún ṣe ká mójútó ẹ̀yin lèmi ní bá sọ̀rọ̀ sóye torí pé tá a bá ti pé tí wọ́n láyà sí àfihàn ṣe déédéé wọn nu àṣìwá kàtígórì kan náà èyí tó jòdòdò nù àwọn àpàtó ẹ má ní wọ́n dá wa padà sẹ́yìn kí làwọn ọmọ fi mú ó fọ̀ ìníká sí kí ni ó káwá ẹ má ní kára ó kò dodo èyí náà bá wí káwọn Emirate ó sì gbésẹ̀ lérí ẹ̀ tó bá jẹ́ nǹkan àléébù káyà àwọn èèyàn tí ó mójútó gbogbo bẹ́ẹ̀ eléyìí gan ni wọ́n pè pé àṣẹ́sìn. Lẹ́yìn àwọn gba ọmọ Ìlọrin àtàrà Ìlọrin àtàwọn Emirate ibẹ̀ ká gbìyànjú ká tún gbogbo tàbí kàn wá lẹ́kùn yìí ṣe ká sì mójútó. ẹlẹ́ẹ̀kẹrin àwọn ọmọ yìí tí wọ́n lọ ọbẹ̀ ọ̀dà bí wò sí ní lọ́mọ ní kẹ́ ẹ wá. ọ̀nà bí wọ́n ṣe ní lọ́mọ ní pínkẹ́ iná ọ̀dá ti ilẹ̀ tí wọ́n lọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n lọ lè sọ̀rọ̀ àwọn ìlú wọn bí ò ti dá àwọn níbẹ̀yìn náà bá ti dá kan lẹ́sẹ̀ bẹ́ẹ̀ láwọn olówó náà èló ni wọ́n ná fún wọn bẹ̀rù obìnrin bèrè nílọrin nísìn ìgbọ̀n ọ̀dá pa eré atẹ́gùn yìí ni ó lè sponsor gbogbo prógrámù tí ó sì wà successful kíkẹ́ ọmọ anáàtọ̀ àwa náà wà dá kan lẹ̀ èyí táwọn adálẹ̀ yìí náà àwọn náà sì mọ̀ sí náà fún yín sẹ̀mọ́tẹ̀ ń wá lọ níbẹ̀ ń mú rárá sẹ̀mọ́tẹ̀ kẹ́kẹ́ mọ̀ jẹ́ àtò fún yín ráìsì àtowó ẹ wàá fàpèjúwe dáadáa mí lélẹ̀ tẹ́yìn bá wá dá ti ilẹ̀ ìjẹ́ bá ní bí wọ́n sí lọ́hùn kọ̀dá ẹwà fi ti kọ̀rẹ́ tiẹ̀ tẹ́yìn bá fẹ́ máa bí wọ́n máa pẹ́ á ọba àwọn ọlọ́kọ́kọ́ sí ìsìláàmù nínú Ògbómọ̀ṣọ́ ẹ̀ ń ṣe tọ́dá ayé tí tẹ́yìn wà nù ọmọ sọ ọba àwọn ọlọ́kọ́kọ́ sí ìsìláàmù l'Ógbómọ̀ṣọ́ ọba àkọ́kọ́ ìbéèrè àkọ́kọ́ nù tó bá dáhùn ẹ̀ tán agbọ́nùtà ó ti gbé agbọ́nùtà pa àfáà límì lọ́bẹ̀ ìjọ ọdún sọmọdún náà ipé ọdún wò àfáà límì kọjá ní Ògbómọ̀ṣọ́ ibi wọ́n sì ti ló ti sàrò àlámbẹ́ nínú tàn ókò àdúgbò náà kéde tó bá gbà àpò ráìsì méjì ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìbéèrè jẹ́ tún béèrè ní pé ó kọ mufti tádọ́kọ́kọ́ jẹ mufti l'Ógbómọ̀ṣọ́ kí sì ló kọ àfáà náà tó bá gbà iná àpò ráìsì kan kódà gbogbo àfáà súnà kan náà lè gbẹ̀mù nílùú kan lérí ìgbìyànjú tó ṣe sínú ẹ̀sìn nínú ìlú náà kí ló kọ́ rẹ̀ ṣe ẹ̀rú àwọn béèrè tí mo béèrè mú irú béèrè tí wọ́n ẹ̀kọ́ ma béèrè mú so tẹ́ẹ̀bí ṣe tẹ̀sí fún òkú olè ìpẹ́ á gbogbo nǹkan yìí ló yẹ kẹ́ẹ̀mọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ àrùn béèrè agbọ́pẹ́lẹ́ Ayílára ní jẹ́ ìmáàmù nílò Ògbómọ̀ṣọ́ kí ni bàtà pẹ̀lú Ìlọrin ó kọlé náà àti bí wọ́n ti lọ ibo ló bọ́ sílùú àfàlìmì ní bẹ́ẹ̀tì tó pẹ́sẹ̀ tí inú àmọ́kẹ́yàn náà wá dìde kẹ má sọ yìí mọ́ kẹ má bèèrè pé ok ìbéèrè tàbí ẹbí ọ́nìsì ni pé òsàwò ni wọ́n sì l'Ógbómọ̀ṣọ́ ti rú èrè fi pọ̀ ń bẹ́ ipé òsàwò ni wọ́n sì ní gẹ́gẹ́gẹ́gẹ́ l'Ógbómọ̀ṣọ́ tí wèrè fi pọ̀ mẹ́ta kọ́ wọ́n bá ti rí ìṣẹ́jú kọ̀ọ̀kan báyìí ọmọ kàwọn wèrè ní títí àti gbogbo sẹ́ẹ̀mọ̀ ìbéèrè ẹni ìṣẹ́ yìí ni pé kìí ṣe béèrè ẹni Ọlọ́run
kí o béèrè eléyìí gbọ́dọ̀ dúró eléyìí ọwọ́ àánú béèrè tẹ́ máa béèrè. àbí gbogbo ìbéèrè tẹ́ bá máa béèrè ẹ jẹ́ kó jẹ́ pé ìbéèrè dáadáa pẹ̀lú Ògbómọ̀ṣọ́ ni. tọwọ́ máa kú nùkùn má rọ̀ bá ìbéèrè dáadáa lè kẹ́kọ̀ọ́ kọ́dọ̀ tó bá lù mí náà kí n ṣe tó Ògbómọ̀ṣọ́ nìkan. èyí tó jẹ mọ́ ibi tí problem ó ti yá wọn ti sọ fún. káàbà kan wá dìde kọ́ mọ béèrè èyí tí mo béèrè gbẹ̀yìn kọ́dà mi iná sẹ́ni pé mo ti sọ tó jẹ́ mímu mi lọ. bẹ́ẹ̀ sì ni tí mo sọ òdodo ní bẹ́ẹ̀ òdodo ní bẹ́ẹ̀ o. àmọ́ kìí ṣe irú ìbéèrè tó yẹ kó máa béèrè lọ́wọ́ ọmọ kéékèèké àbágbà náà. àní béèrè dáadáa lẹ́yìn kíkà gbé kalẹ̀ ká máa béèrè nípa ìlú kọ̀ọ̀kan tí bẹ lábẹ́ ilẹ̀ Yorùbá. èyí tẹ́ ẹ bá ṣe yún ẹ̀ ń ṣàtúnṣe nù ẹ̀ ń ṣàtúnṣe tí wọ́n bá ní nǹkan yìí ẹ rí i pé wọ́n ṣe fún yín kọjá ẹ̀yìn wàá ṣe tó dáa jù lọ. ẹ gbé gba ọmọ míì tí tó wà positive tí wọ́n fi hàn pé maturity ṣe kí ni ó hàn lára yìí. àní tí wọ́n bá sa ìjà fún yín tẹ́ ẹ bá fẹ́ fèsì ẹ gbé gba ọ̀nà tó dáa wọ́n fi mọ̀ pé ẹni ọgbọ́n ẹ̀sìn lóye ẹ̀ bàbá sí dáhùn béèrè. wọ́n sì wá mọ̀ pé ètò àlùkùránì torí pé ọ̀tọ̀ ni kéèyàn ọmọ ẹ̀ sì gbọ́dọ̀ tóbi. ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àfáà kan sí wà sí ni o kí wọ́n mọ̀ tán sí jọ́bẹ̀jọ́ ní ìmọ̀ bẹ̀rẹ̀ sí sọ gbogbo yìí ni ibi tí dáwà ti dàrú eléyìí tí sọ fún inú ẹni èyí tí ń ṣe yìí nìsín ẹni tó bá jẹ́ tíṣà kí é pé dáyà nìkan ó gbọ́dọ̀ tún jẹ́ tíṣà lọ́yẹ̀ tó yẹ kí mùálìmù ní tòjú kọ́ lọ́yẹ̀ kó handle programu yẹn tó yẹ pé ìbéèrè tó wà positive ní ọkọ̀ ọmọ bí wọ́n kí é pé negative ní ó sì kí ni ó kò kalẹ̀ ó wá lu àyà tí sọ pé wáyé tàkó mi ń kún un màtánù tẹ̀lé òun náà ẹ̀yà káyà wọn bọ̀ títọ̀ yóò náà. wọ́n ìtẹ̀kọ́ mi ń kún un màtún a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. wọ́n ìtẹ̀kọ́ mi ń kún un màtún yad'una ilal khairi wa ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkari wa ulaika humul muflihun. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. Ọlọ́run yóò dá kó wà láàrin yín. ولتكن منكم أمة Ó dá kó wà láàrin yín. يدعون إلى الخير. Àwọn tí wọ́n máa pèpè tó ẹgbẹ́ tí wọ́n bá kọ́kọ́ pè sí oore ni. Oore ni. ويأمرون بالمعروف. Yà ni pé nǹkan oore lọ́kọ̀ọ́kọ́ gbé kalẹ̀. Ìtí ó bí oore. Ìní ẹ kọ́kọ́ máa pèpè síbẹ̀ o. Ìjà bí ìyà ni. Positively. Ya'muruna. يأمرون بالمعروف. Bẹ́ẹ̀ pé wọ́n mọ̀ wá kọ́yà bí ó ṣe máa sóore. Èyí gbogbo òbéèrè tí mo ní bó ti ẹ̀kọ́ ṣe nì. Ya'muruna bil ma'rufi. Èyí táwọn ń ṣe nì, wa yanhauna 'anil munkari. Rárá, yanhauna jẹ́ ọkọ̀ ṣáájú. Bọ́ ọba fi yanhauna 'anil munkari ṣáájú, ya'muruna bil ma'rufi kò ti bẹ̀rẹ̀ sí dáadáa wà rú. Bọ́lọ̀ ti gbé kalẹ̀ kó ṣe kí ni o, kó o ṣeun, sọ bẹ́ẹ̀. àní bọ́lá wọn ṣe gbé kalẹ̀ bọ́lá ń ṣéun ni ìyẹn kọ́kọ́ fi tá a. Ya'muruna bil ma'ruf. yóò máa pa àwọn yẹn láṣẹ pé dáadáa ni ẹ máa ń ṣe láwùjọ. Ya'muruna bil ma'ruf. àní gbogbo gbàtẹ́ bá ti wà pẹ̀lú àwọn èèyàn yìí dáadáa jẹ́ dáadáa máa tọ́ sí wọn. Ya'muruna bil khair. àní gbogbo gbàpárátá ẹ máa mú dáadáa wá láti bìkẹ́ máa fi lọ́lẹ̀ sí lùlù yìí. Wal fadila. gbogbo tí ó ta párátá ọlá ẹ máa mú wọ lùlù yìí. Ara gbogbo tí ó kún gíga bá lù yìí ìní ẹ̀kọ́kọ́ máa pèpè síná. Yà ni pé irú àwọn àbẹ́rẹ̀ tí mo wí ni ó yẹ kọ́kọ́ máa gba wájú dé àǹkàlẹ̀ àwọn ọmọ. Wàhálà tá a kó sí nísìnyí. Gbogbo tí ó kọ́kọ́ máa gba wájú dé nú ọpọlọ àwọn ọmọ àwọn nǹkan tó gidigidi. Ìní ẹ̀kọ́kọ́ máa kọ́ wọn náà.
lójú ọ̀nà mo ti gbé lọ bí àwọn bá tún rí mi náà yóò fi kún fọdún kan rẹ̀ kí dáadáa ó fi ṣe kí ni ó fi kárí ká tó mọ̀ wá tọwọ́ bọ àléébù náà bí wọ́n ṣe gbà tọwọ́ bọ̀ ó ní àmọ́ ń gbà tó ẹgbẹ́ dókítà ni wọ́n kí lèmi fẹ́ kọ́ wọn jísì tí wọ́n ti rí gé àwọn ọmọ kéwú ju gbogbo wa lọ ẹ jẹ́ ká gbà sádánwò tiwa o ọ̀nà bá sí lè bára wa lò ní sí tí wà láò ní sí èyí tẹ́ èyàn kan fẹ́ tún fẹ́ tẹ́ pẹ́pẹ́ tì ní sí tátùmọ̀ wá fà ẹ má jẹ́ ká fà yìí àgbà ní káwọ̀ tẹsẹ̀ mọ́rí kò sí tẹ́ fẹ́ wí fún tí ó gbà tóró níbi tí lọ aláwa ni ká ṣe àtúnṣe ara wa ká sì tẹsẹ̀ mọ́rí níbi tó dáa tó gbogbo tọ́bí kan wá ìbátá ká tún ṣe tó ẹni tí bá wá sọ̀rọ̀ ó níbi tí lọ sí kéègbé ká tún ṣe ká sì gbésẹ̀ lérí ẹ̀ bá ọba tí ń ríra wá tún ṣe gbogbo tẹ́bí ẹ̀ wá ń tá a bá ń já ara rẹ̀ táwọn ẹ̀bá mọ̀ pọ̀ yẹ ká já ara rẹ̀ àwọn ọmọ ga sí ni ẹ wá ní káwọn ojú òkú mọ́ ti rú wọ́n rán wọ́n mọ́ mọ́ ojú tó ra wọn báyìí kí wọ́n bá fẹ́ sọ lónìí Ìlọrin náà ni wọ́n bá fẹ́ sọ lọ́la Ìlọrin náà ni wọ́n bá fẹ́ sọ lọ́túnla Ìlọrin náà ni wọ́n bá sọ pé Ìlọrin wọ́n sọ mọ́ríkàsì méjì tí wọ́n ń ṣe lẹ̀ Yorùbá nù èmi ti rí ìtàn o ẹ̀rẹ́ tàmí gbogbo yín ni mo ti rí tán bẹ̀yẹn sẹ́sì lẹ́sìn yẹn abẹ́ ìdítẹ̀ àní tán bá fi àlébù kan wá ká tún ṣe tó tán bá fẹ́ sọ̀rọ̀ kó bá sọ̀rọ̀ lọ ni wọ́n sọ̀rọ̀ mọ́ríkàsì ṣe bẹ́ẹ̀ ká gbá òkú àtọ́ ní láyà sáàrù kọ́ mú mi kọ́ mi يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان وما لم يتب فأولئك هم الظالمون. ọlọ́lẹ́nìkan ọmọ fẹ́ nìkan sí yẹ̀yẹ́ kí ìjọ kan ìlú kan ọmọ wá lè wù ìlú kan ọmọ wá sọ́ọ̀sọ̀ kiri o yẹ̀yẹ́ tẹ́yìn náà sì ní àlébù tara yín màálù tó yọké tí ọ̀wá rí títí ẹ̀yìn rẹ̀ mọ́ ike oníké lókù ti ṣe kí ni o dìrín ike méjì ti ẹ̀yìn nìsín ẹmọ́ tẹ̀jẹ̀kẹ́ mí ètí ní ìdí láti bẹ́ni ẹ sọ̀rọ̀ rárá ẹ dákun tó lọ́lọ́ ẹyẹ ìyá mi ní mọ́rọ̀ ẹ dákun mo fànáwà bẹ̀ yìí ẹjẹ́ kọlọ àwọn àgbà yìí ní ká pera wa ẹ lọ ṣètò nílùú kó tó wó mọ́ ilé rí wọ́n fẹ́ wó bẹ̀ ni kò sí túmọ̀ méjì ká lè di dédé wàláì láti fi kún àní di dédé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ala la ilaha illa ẹ sọ bẹ́ẹ̀